láì Mohammed ń pogun ìrẹ́ yóò tán ó wá bẹ́kùnbẹ́kùn ẹ̀lẹ́rì fọ́bìnrin jà Naija ṣọ́ra ẹ má má pogun fún wa láì Mohammed ń pogun ìrẹ́ yóò tán ó wá bẹ́kùnbẹ́kùn ẹ̀lẹ́rì fọ́bìnrin jà Naija ṣọ́ra ẹ má má pogun fún wa. Kàkólóyò tán oníkùnmẹ́kùn gbógun ó ń threaten Israel ó fẹ́ àtàkì wọn. Èlò ló ní lọ́wọ́ tó fẹ́ bẹ́sù jẹun. Ẹ má má fogun jà wá o láì Mohammed ń pogun ìrẹ́ yóò tán kó wá bẹ́kùnbẹ́kùn ẹ̀lẹ́rì fọ́bìnrin jà Naija ṣọ́ra ẹ má má pogun fún wa. Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. káàbọ̀ ọmọ yìí. ó ń rúgbó bọ̀ o. ó tún ti fẹ́ ṣẹlẹ̀. ogun àti ìjàngbọ̀n kànlẹ̀kùn. ó tún palẹ̀ mọ́ o. kàkó oníkùnmẹ́kùn. ó tún fẹ́ fa wàhálà. Lai Muhammed ń palẹ̀ ogun mọ́. ó fẹ́ kàjẹ̀gbọ́n ni. òun àti fámìlì ẹ̀ wọ́n fẹ́ àtáàkì Israeli nítorí Nnamdi Kanu. ó di kọ́ńtì kan. ọ̀daràn mọ́ràn tó yan ìyàwó sọ́jà lálẹ́ tán tó tún sin irin gbẹ́rẹ́. aláìmọ́ tó kò kó náà. òun àtàwọn wo ni wọ́n jọ jókòó pàdé irú ẹ̀. ìrònú kó tó sùn. ẹ̀lírí fẹ́ fèsì irin mi lókun. ó ju àwọn lọ. ẹ̀yin tẹ́ ẹ má já wa èyí àwa má já yín so. kó má bùyàn jẹ́ o. ẹ̀yin tẹ́ ẹ mú wèrè wẹ́ mókun rẹ̀ lọ́wọ́. ó bá ìsáyín mọ́ kí. ó dàbí ẹni pé kí ni ọjẹ́. ọdẹ orí ń yọ Lai Muhammed lẹ́nu. wọ́n yà gbé lọ́rùn. bí Buhari lọ́ba tiẹ̀ ní ọ sọ bẹ́ẹ̀. àmọ̀ pé tí yọba bá. ṣé kò yẹ kó nǹkan ó lè dánú ara rẹ̀ rò ní. òun ò ní ronú ni. pé my president ẹsẹ̀ rẹ̀ kẹ́. ẹ̀ ń ṣeré ni àbẹ́ mí ni ẹ̀. how come. because nígbà tí èmi ń kà á nínú pépà kí ló rí kàm. èmi rò wípé àwàdà ni wọ́n ń ṣe ni. tí wọ́n mílẹ̀ lóòótọ́. àwọn olórí wa wọ̀nyí ọmọ nínú tí wọ́n ń rò. wọn ò ní ronú. àbírò kí lè yí ọlọ́run ọba. asán dandan gan tó ni. bá sì délẹ̀ tán náà ìsìn ó fẹsẹ̀ fẹ́ ni. ẹ kò sínú ẹlikọ́pítà ẹ fẹsẹ̀ fẹ́. àwọn àmọ́ forí fa. ẹ wàá fi àwa sílẹ̀ ká máa darán. wọ́n máa parí iṣu. sí ọ̀bùrúkú olókè ilẹ̀ ń ròde. ìyá rẹ̀ ní kọ́mọ̀bẹ́ nìkan kan já o. àkòkòrò eyín yọ Lai Muhammed lẹ́nu. orí rẹ ti bàjẹ́. onídẹ̀wùrẹ́ lọ sọ̀rọ̀ kan. kí ló wí ọjọ́. ó lóun ò lóògùn. kí ló wá ní. bẹ̀tì àmọ́. òun mojú. ojú sì là. àwọn olórí wa ò mojú wọn mọ́ra. kí ló ní kíní ńlá. wọ́n kàn ya ẹnu ọ̀rọ̀ ń jáde lásán ni. pàgàlà. àwọn ọ̀rọ̀ tí kò ní í síyọnu. tí ò bá kún sí Lai Muhammed àti federal government òwò iléwò kí wọ́n tó sọmọ ẹ ló kọ́ ni. wọ́n fi wá ń ṣe ó kọ sọ. à ń sọ̀rọ̀ ogun àgbẹ̀ ń sọ̀rọ̀ ẹgbàáfà. ogun rí bí iyán ni. èló ló ní tó pali ogun mọ́. ogun. ìwọ̀sí ẹ̀gbìn ìdálẹ̀ àrífín ilé tó ń tẹgbin ẹ̀wọ̀n dá o. àdàpọ̀ owó tó ń tìyà àbí. Nàìjíríà àtáàkì Israeli ọmọdé ò ní ẹ. bí wọn ò bá dìpọ́ọ̀tù Kanu wọ́n fún ọ ní condition. within 24 hours Ah. láàrin 24 hours sáà ti rugi oyin báyìí ọjọ́ kan péré. sáà ti kẹran báyìí a ti pọ̀ o. sáà ti dáràn báyìí àwọn wàhálà ńlá. ṣé kò ti kó wàhálà sí alọ́rùn báyìí ogun kanlẹ̀kùn. alábẹ́rẹ́ ọwọ́ ń wájà aládàá ogun tí ò rí bẹ́ẹ̀ yẹn tí ò rí bẹ́ẹ̀ kọ́ ogun gan. èkúrò ti Boko Haram àìjẹ́tẹ́ láti bí ọdún mẹ́fà fúlàní ń kọ́. Fúlàní darandaran ń pààyàn wọ́n lẹ́fírídé tún kọ owó ẹ̀ sáwọn. ìjọba sì tún fẹ́ fàjọ̀gbọ̀n tápá wa ò ní ká sí wa wọ́n lọ́rùn tún fẹ́ fa wàhálà lẹ́sẹ̀. Lai Muhammed ní bí wọn ò bá fi Nnamdi Kanu sọwọ́ sí àwọn láti Israẹli lọ́hùn. àwọn àtáàkì Israeli ṣé bàbá ẹ̀ tó bẹ̀. kọjá yìí ńlá gidi ni o àrùn ńlá gbà. ẹgbẹ́ ń bígbó àbí. àbí tàjùmọ̀ gbélé pọ̀ the difference is clear. igi mójìnà sórí gbọ̀nàgbọ̀nà ni. orílẹ̀-èdè tó jẹ́ wípé Pé kí ni? ogun lọ́rọ̀ wọn lọ́rọ̀ jù ń dá láìkì nù. bí ìgbà tí èèyàn ń ṣeré mọdé ni bẹ́ẹ̀ni. wọ́n mọ̀ ju bọ́ǹbù sí wa bí ìgbà wọn bá ń ṣàwàdà ni kankan sàkàsàjà. kọ̀mándà mísáìlì wo ni ká lò lodge down. lo traditional strategic bombers kọ̀mándà ìyẹn ti pọ̀ jù sáà o yóò lé o. ẹ fẹ́ ká pa gbogbo Nàìjíríà rún lẹ́ẹ̀kan náà ni ẹ̀ka lo traditional. nítorí ẹnìkan péré ẹ̀ka lo talákọ̀wé. èmi ìbá ní corporate. ká lo international ballistic missile yẹn o lọ́kọ̀ bọ́ǹbù náà nù. kò yé ìsà
ká kọ́kọ́ bọ́ǹbù Àbújá Yépa. ká wá máa wo bí àwọn èèyàn ó ṣe máa sáré gìlàgìlà kiri Kọ́kọ́ bọ́ǹbù ọ̀la òsì á náà. rìkọ́ọ̀dù yẹn kódà a lè rí géèmù yọ nínú ẹ̀ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín Wọ́n plan lórí ayé wa. sáà ti bá Cameroon jà àti ṣẹ́gun ni Ghana ńkọ́. sáà ti kojú Ghana àti ṣẹ́gun Ghana lásán I wonder o. ẹ̀ tí ìgbógun ti Mali ẹ̀ tí ìfèsì Libya Ìjọ tó bẹ́ẹ̀ ni. Niger tó wà nígbèrè wa gan ẹ̀ tó bẹ́ẹ̀ láti gbógun sí wọn Òbí ẹran. àbírú àwọn wèrè wo ló kóra wọn dà sílé ìjọba gan Olórí burúkú náà kí ni wọ́n. ìlànà tá a fẹ́ fi bá Israẹli jà Kí ni ń bẹ lọ́wọ́ wa. ṣé àwọn sọ́jà tí Boko Haram àti Fúlàní darandaran pakú ni Náà pa bí ajẹ́ kéré. mísáìlì wo la fẹ́ fi jà sẹ́ẹ̀ Táà ní kankan. because nínú 20 most powerful missile in the world Pátápátá káàkiri. Israeli ló wà ní number 7 SSN-30 ní number 1 Yépa. Russia ló ní Russia ni ó lè rin 1000 mile dáadáa Ah. LGM-30 Minuteman 3 Ọdún mọ̀ yín. ICBM ní number 2 Àwọn ló ní. Amẹ́ríkà ló ní Àwọn náà ni wọ́n ní. ó lè rin 6000 mile dáadáa Lójú òfurufú. number 3 ní RS-28 Báwo. Samad Sitan 2 Sàmì Sàtáni. Russia ló ní ó lè rin 6800 miles dáadáa Lójú òfurufú. DF-41 ní number 4 Ó lọ tún ti mọ̀. China ló ní Ah. yóò rin 12 kilometres dáadáa Ah. Tomahawk cruise missile ní number 5 Ó lọ ti ní gbogbo. Amẹ́ríkà ló ní Àkàndá. UGM-133 Trident 2 ní number 6 powerful missile Àwọn orí kankan. Amẹ́ríkà àti United Kingdom ni wọ́n jọ lélẹ́yìn Àwọn ẹjọ́ ní pọ̀. Jericho 3 ní number 7 àti Jericho 2 Israeli ló ní méjèèjì Àwọn ẹni méjèèjì. láti ọ̀dọ̀ wọn wọ́n lè yẹn sí gbogbo Asia countries Africa Europe àti Middle East Lẹ́ẹ̀kan náà. kódà ó tún lè dé North Oceania Wọ́n fẹ́ suicide wa ni o. North àti South America Àwọn olùsíjọba àwọn tí Lai Muhammed ní ká dojú ogun kọ nìyẹn o Àwọn Jagas. ṣe é rí pé Bẹ́ẹ̀ ni ó jẹ́. kò lálámọ̀ràn gidi o Gbogbo onírònú. tí Israeli bá fi ju ẹyọ kan péré nínú mísáìlì yìí yóò lọ gbogbo Àbújá tuntun Àní ni wọ́n pa gbogbo wọn lè kí wọ́n jọba. mọ̀ ṣáàjú sí Lagos State Ó o bá tán. mo dáràn o Yé. mo dáràn ń bọ̀ ní ń kó ẹbí mi gbá o Ó látọ̀ bíbọ̀. Kútọ́nù ẹkú àlejò Àkàndá Bàbá ìlàlejò. mo ti ní kíyàwó mi ọmọ yan gàrí látòní lọ Tó fún kí ni. kárí máa wà mú bá a bá dé Kútọ́nù Ní ni àwọn tí wàá kú lé o. n ò ní lè púpọ̀ pẹ̀lú Lai Muhammed nítorí pé Pé kí ni? wọ́n rí Nnamdi Kanu ó lọ ilẹ̀ mímọ́ Jerusalem Àbí? federal government ní kí wọ́n bá wọn dá a padà Gorí kí ẹni ẹlẹ́ni sàṣálà fún ẹ̀mí rẹ̀ Lọ́ fẹ́ pa. àwa tiẹ̀ lérò pé wọ́n ti pa tẹ́lẹ̀ ni Báwo àwọn tẹ́lẹ̀ torí pé a gbọ́ pé àwọn sọ́jà wọ́n àtáàkì ilé rẹ̀ Wọ́n ìdájú. ńgbà tá a gbọ́ nǹkan kan mọ́ la bá rò kó ti kú Ààbò bó ti kú. àfi tí Jagunlabi tó yọ gamboro Ẹ bá tún fojú kàn án. alóbèmí Àkàndá sọ̀rọ̀ Kí ló sọ fún ọ? ẹ̀gbọ́n tó bá mi sọ ni Kí ló wí ọjẹ́? ó ní I Ó promise lóun ṣèlérí. that I will be coming to Biafra and I came. Wọ́n mọ̀ wọ́n sì. I do not recognize the court of zoo. Hey. I want the people of the Middle Belt to rise and join IPOB. IPOB. IPOB military intelligence evacuated me from my compound when the army of the zoo attacked me. Ìjọba ní pé I am in Israel Kí ló sọ̀rọ̀? and the efficiency of Mossad will be replicated in Biafra. Bó ṣe yọ mi ló sọ. We shall hunt everyone down Ah. to avenge the death of IPOB Lọ members. sí kú tẹ́lẹ̀. The governor of Abia State Kálẹ̀ lẹ́yìn. directed the assault of my father, Ah. who is a monarch. Hey. I thank Donald Trump American president. and the government of Israel, Hey. who stood by IPOB on the time of need. I thank Professor Ben Iwabueze, Iwabueze. who stood by me. Hey. I want to send my solidarity to Governor Ayodele Ó sọ Fayose kó mọ́lẹ̀. and assure him Pé kí ni? that Biafra will stand by him in this hour of need. We will have a special place for him in Biafra. Ọmọ bọ̀kan. I thank all my sureties that stood by me. Wọ́n dúró sí ká. The army of the zoo killed my dog Jack Wọ́n tún pajá ẹ̀. and few other people in my compound. Hey. I am sorry for what my sureties are passing through, Hey. but I want to assure them that they will have a special place in Biafra. I shall not be honoring the court. Ní fún ọ lápọ̀jù. The notion that I jump bail is a fallacy in law. I did not jump bail. On the 14th of September 2017, Lọ́dún tó kọjá kọ́. the terrorists of the zoo came to kill me. Ìjọba wa ní sùn. They know if I go to court, Nigeria will burn
and I was forced to Tó leave. bá sàṣà láfẹ́ mi I ọ̀rẹ́. did not jump bail. The so-called Nigeria cannot jail me. I will fight till the last day. Kò sá ti jà. Binta Nyako Court failed to ask Nigeria army Pé kí ni? why they invaded my Ní house. privacy. Nigeria court is a kangaroo court. Ìgbà tẹ́ bá kangara. I did not jump bail. I left because the court failed to protect me. Gẹ́gẹ́ bí ojúṣe wù. I am not a Nigerian. Jésù ọmọ wa ni. I already renounced Nigeria in 2015. I am a Biafran with British nationality. I cannot be tried by a court I do not recognize. I do not recognize Nigeria. I can only come to court with UN supervision. IPOB will liberate Biafra and we will not take part in any election until we get a referendum. And this is non-negotiable. We will advise, we will achieve this by every necessary means. We thank Israel for all the contributions they made to IPOB. Ìjọba lẹ́sẹ̀lì. I hold my survivor to the state of Israel. I decree there is no longer South-East or South-South Nigeria. It shall be known as Biafra. Without referendum, nothing will happen in Nigeria. IPOB will not participate in any election, Wọ́n ti dayọ̀ yẹn. and that position will never change. Yóò ṣe wà nú o. IPOB is the largest mass movement in the whole world. Gbogbo àgbáláyé. We will not stop until Biafra is fully restored. Dá padà. Chukwu Okeke Abioma Ta ni ń jẹ́ báwọn? has assured me that Biafra shall come. Ṣé o gbọ́dọ̀? All collaborators will feel the full weight of the anger of the Biafran people. Wọ́n rí bínú. I am coming back to Biafra land soon, Ó tún padà bọ̀. and I will bring hell with me Fire. the way it has never been seen Ó before. ti sàlẹ̀ jí o. Ọ̀rọ̀ tí Nnamdi Kanu sọ Wọ́n ṣe sọ́nù. ní World Press Conference yẹn láti Israel Wọ́n nìyẹn. ti sọ́gàn nù Ẹ o. wí fún Lai Muhammed pé kó ṣe jẹ́jẹ́ o. Ó ṣe sùúrù o. Kákó ara parí oyè fi tọ́ sọdún o. Kí ọ̀bùnrà ìrà federal government ọmọ fìtọ̀ lùgbà mọ́. Ìsọkúsọ ní fa ìtukùtù. Òótọ́ ló pa. Ìtukùtù ní fa ìjàkíjà. Ìjà ó sì bẹ́lẹ̀. Ìjàkíjà ní fàjàkú akátá. Ọ̀daràn mọ́ràn ní Lai Muhammed o. Àkóbá ní èkúté ilé ní. Àjọ námọ́lé ọmọ. Alákòóbá tí kì í sálámẹ̀. Ṣé sà? Oníyà tí kì í dájẹ́ nǹkan ẹ̀. Ló ṣe ọmọ. Olórí burúkú olórí bobo. Ojú ògò bí ẹja táítọ́ọ̀sì. Ẹ dá mọ̀ fún. Àbójú bẹ́lúbẹ́lú bíi láǹtà tí kò ti tán nù rẹ̀. Wọ́n dábìjì. Àfàìmọ̀lẹ́nu Lai Muhammed ò ní kó wa sínú ìyọnu o. Ẹnu òun ó yà dágbá bí. Ẹnu ẹ̀ yọ́bọyọ̀bọ. Nigeria will attack Israel Ìwé if they fail to deport Nnamdi Kanu in 24 hours. Òun náà mo sọ àdágìdí Lọ́ọ̀rì ìgbà lọ́wọ́ wọn. náà. Àbọ̀ ọ̀mọ̀nà Israel ni. Wọ́n gbọ́nà. Kò forí ìyá ẹ̀ síwájú kó fi ti bàbá ẹ̀ kẹ́yìn. Wọ́n fi pósí ẹran sí. Tẹ́ ẹ̀ bá wá padà àtáàkì Ísírẹ́lì. Ajẹ́kójúlówó ọmọ àlè lẹ́ṣẹ̀. Ọmọ àlè pọ́nbélé. Báwọn èèyàn kan ṣe máa fẹ̀tẹ́lẹ̀ mọ́ pálapàlapà kiri Iná nìyí ń o. bá kiri gan. Ní Ísírẹ́lì ọba sì máa ju bọ́ǹbù sí àwa. Omi wọn wà kú. Nítorí àwọn ẹlẹ́nu rírì bíi kòkó àgérékè wọ̀nyí. Látẹ̀yìn ọrùn. Àwọn òpònú amukun mẹ́kọ̀ọ́ Àwọn tó ń le dáadáa ń tí gbọ́. wọ́n ń pe ara wọn ní Nigerian leaders. Aláìfẹ́ kẹsàn-án ọmọdé. Ó dàbí ẹni pé Lai Muhammed fẹ́ kí wọ́n tún Bíbélì kọ. Kí ló máa ń pa ẹ̀? Revelation chapter 75 verse 1 Ìwé ìfihàn kí ló wí? yóò sì ṣe Yóò ṣe fún ọ. nígbà tí àwọn Lai Muhammed bá tọrọ nírò Tẹ̀síwájú. tí wọ́n ń gbéraga sí àwọn tó jù wọ́n lọ. Mo fẹ́lẹ̀ bú. Tí Nàìjíríà ò bọ̀wọ̀ fún aṣíwájú Nàìjà wà ní báyìí. nínú àwọn tó ní nǹkan ìjà olóró jù lọ. Ṣé ń wo? Ísírẹ́lì yóò sì pa Nàìjíríà Ló run. bá tán. Ẹ̀rín pa mí èmi ò lè rẹ́rìn o. Kò ṣe é. Nàìjíríà tí ò tí ì parí fighter jet training yóò àtáàkì Ísírẹ́lì. Orí corruption Ó lásán. jẹ́ pé tàárọ̀ tọ̀sán talẹ́ wọ́n fi ń jagun. Yòókù wọ̀. Lai Muhammed ò lè tírẹ̀tì Boko Haram Tó bá gbọ́ kí pín. wọ́n fi àwọn ọmọ Ṣíbọ̀kì lẹ̀. Nígbà sókòtò. Ó ń tírẹ̀tì Ísírẹ́lì nítorí Kò Kanu. ṣe fẹ́ tàwọn dáradára. Ó ti ya wèrè ní o. Orí ẹ̀bù gíjẹ̀. Ísírẹ́lì ẹ má da lóhùn o. Àwàdà ní í ṣe. Aláwàdà lásán ni Lai Muhammed. Tó bá ti sọ́wọ́ bí ṣe é ṣe nù. Ó ń bá ń ṣeré ni. Ẹ má ti take it serious. Eré ní bá ń ṣe. Ọlọ́run ẹ̀ ń gbọ́ o. Ọbẹ̀ mọ́ gbọ́ o. Lai Muhammed ló fẹ́ àtáàkì Ísírẹ́lì awakọ̀ o. Àtàwọn mọ̀lẹ́bí ẹ̀. Èmi sì kéré púpọ̀ Àbí? láti fojú mi rí àjàkálẹ̀ àrùn 10. Ṣé tí ìsásọ́lé? Ísírẹ́lì o. Ṣé ń gbọ́? Ísírẹ́lì o. Ṣé ń gbọ́? Èmi ti kà nípa yín nínú Bíbélì dáadáa tẹ́lẹ̀. Ìfẹ́ yín ni ẹ jẹ́ o. Ìgbàkigbà tẹ́ bá fẹ́ pa Nàìjíríà run, Ẹ ti rẹ́dì. n ó fi aṣọ pupa sí ẹnu ọ̀nà ilé mi. Kẹ́ má bàa jẹ́ ilé tèmi run. Èmi náà fi sí tèmi Torí o. láti ìgbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn, Ẹ. tí n bá gbọ́ ariwo kékeré ṣe làyà mi ń já. Mo ti wáṣọ pupa lọ. Pé kọ́ mọ̀ jẹ́ pé Pé kí ni? ńgbà tí Ísírẹ́lì dúró títí Tí wọn ò rí tí kankan. wọn
ò rí ká wá àtáàkì àwọn làwọn bá kúkú rò ó wípé àìlèjà nílẹ̀ bàbá mi ò débè ni wọ́n bá kúkú fi kọ́kọ́ àtáàkì wa ẹ̀jẹ̀ afọ́nsí gbòòrò lóní rúurú ni o ká mọ̀ bẹ Ísírẹ́lì pé kí oró wọn mọ̀ ìtì ìsọ̀kò tí wọ́n bá sì fẹ́ sọ̀kò kí wọ́n tájẹ̀tì Aṣọ Rock nìkan àti ilé Lai Muhammed ká gbìyànjú ká dọ̀bálẹ̀ ká kúnlẹ̀ ni o ká bẹ Ísírẹ́lì dáadáa pé ọmọdé ní í ṣe wá o torí pé aláìkè wọn gan Lai Muhammed nìkan ló ètì wọn bí wọ́n bá wa tọ́jú Nnamdi Kanu o bí wọ́n bá láìkì wọ́n lè nationalize ẹ̀ bí wọ́n bá lè nationalize ẹ̀ dédùnú wa ni ọ̀bá jẹ́ o àní jẹ́ kó lórí burúkú kan ó kó tiẹ̀ bá wa tó Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ń ó kìdá ọ̀rọ̀ mi bá kan ntí Lai Muhammed tún dá sí wa lọ́rùn ni mo ní kájọ fi ti ara wa tó kí sòmìyàn tó dégbò kájọ tètè ké sólúgàn bẹ́ o ẹ láìkí péjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ẹ subscribe sí YouTube channel mi bákan náà Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ẹ já pàdé lórí Telegram tàbí lórí Àwíkóńkó online radio ẹ download ẹ ní Google Play Store tàbí lórí wẹ́bsáìtì mi www.akandaoro.awíkóńkó.com.ng tó bá sì jẹ́ lórí Twitter @Àwíkóńkó lágbára Ọlọ́run ànírógun ní Nàìjíríà àjùwàṣe o. Lai Muhammed ń pogun ìrẹ́ yóò tán ó wá bẹ́kùnbẹ́kùn ẹ̀lẹ́rẹ́ fọ́bìnrin jà Naija ṣọ́ra ẹ má má pogun fún wa. Lai Muhammed ń pogun ìrẹ́ yóò tán ó wá bẹ́kùnbẹ́kùn ẹ̀lẹ́rẹ́ fọ́bìnrin jà Naija ṣọ́ra ẹ má má pogun fún wa.